الإنسانية جزء من الإسلام لا تتجزأ. bàbá ní ká yọ ìtìjẹ́ ìjẹ́yàn orígun kan nínú ìsìlámù tá a lè yọ kúrò. فعندما خلق الله آدم nígbà tó lọ ń dá Ádámù lọ́jọ́ sí. خلقه بالإنسانية. ọlọ́run ọba mi ó dá Ádámù pẹ̀lú ìtìjẹ́ ìjẹ́yàn ẹran ọmọlúwàbí. وقال الله سبحانه وتعالى ọlọ́run في ọba mi محكم sọ تنزيله ó sọ nù Kùránì rẹ̀ lọ́jọ́ náà. ولقد كرمنا بني آدم ó lè mi ọlọ́run ọba mi mo wọ ọmọ Ádámù mo gbé e lọ́rùn sókè. وحملناهم في البر والبحر bẹ́ẹ̀ bá gun òkè bẹ́ẹ̀ bá bùnú nílẹ̀ mi mo ní kẹ́ ẹ máa rí bẹ́ẹ̀. ورزقناهم من الطيبات ọlọ́run ní ọmọ Ádámù mà ní jẹjẹkújẹ àfi tó bá wù ú. وفضلناهم على كثير ممن خلقنا ọlọ́run تفضيلا. ní mo gbọ́lá fún ojú gbogbo ohun tí mo dá lọ́wọ́ mi èèyàn. السلام عليكم ورحمة الله وبركاته. ومن أعزن قولا ممن دعا إلى الله وحمل الصالحات وقال إنني من المسلمين. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. ما شاء الله. الحمد لله تعالى. àdá ọpẹ́ fún ọlọ́run ọba tó ga ju gbogbo ohun tó ga lọ láyé. الحمد لله العزيز المعتز بعلو عزه وكل عزيز بعزة الله يعتزون. àdá ọpẹ́ fún ọlọ́run ọba tó já sí ké bó ṣe tóbi tó a máa fi ṣèyànràn lójú gbogbo ẹni tó tóbi láyé. يا عزيز تعززت بعزتك. ọlọ́run ọba mi tó tóbi jù mo gba títóbi rẹ èmi náà fi tóbi lójú aráyé. فمن اعتز بعزتك فهو قوي. ẹni bá da títóbi tiẹ̀ pọ̀ mọ́ tìrẹ ọlọ́run ọba lẹ́sẹ̀ rẹ̀ ó dúró lẹ̀. لا ذل بعده. àníṣe kò ní kàbùkù kò ní yẹ̀yẹ́ mọ́ láyé. ومن اعتز بدون عزة الله فهو èmi ذليل. Adam àlèlórí mo gba yìí nínú yìrì ọlọ́run tó rẹ́ni tí ò bá gba yìrì ọlọ́run yóò kàbùkù. إن الله قوي عزيز. ọlọ́run ọba mi lọ́ba alágbára tí ò sí ta lè fi ṣàlàyé mi lẹ́yìn rẹ̀. أشهد أن لا إله إلا الله. nílé wa nílé Sheikh Adam àlèlórí àgbà pé kò sálòmí lẹ́yìn ọlọ́run níbẹ̀. شهادة الأولين والآخرين. ní gbígbà tí gbogbo àwọn tó ti ṣiṣẹ́ kọjá nílọrin tí wọ́n gbà àti àwọn tó tún bọ̀ lẹ́yìn. شهادة شهد بها
أيها الأنبياء والمرسلون ní gbígbà tí gbogbo àwọn ànábì Ọlọ́run ọba mi tí wọ́n dúró lórí ẹ̀. والأولياء الصالحون táwọn ẹni Ọlọ́run ọba mi mímọ́ táwọn náà gbà bẹ́ẹ̀. وأشهد أن محمدا عبده ورسوله àníṣe nílé wa Sheikh Adam àgbàpá ànábì òjíṣẹ́ Ọlọ́run ọba ni. رسول عزيز كريم صادق òjíṣẹ́ الوعد Ọlọ́run ni الأمين ẹni tó tóbi ni olùfọkàntán ni olódodo èèyàn lànàbì Muhammad yòówù ẹ̀. وعلى آله ọlọ́mọba kára àlẹ́ ànábì. وصحبته àwọn sọ̀hábà ànábì tó bá a ṣiṣẹ́ bá a kẹ́wọ̀n. والتابعين لهم بإحسان àwọn إلى atẹ́tẹ̀lé bá يوم ṣe gbé الدين kalẹ̀ bá wa káwọn náà dọ́jú ẹ̀sìn. أما بعد lẹ́yìn bẹ́ẹ̀ فيا عباد الله gbogbo ẹ̀yin ẹrúsìn Ọlọ́run tẹ́ ń bẹ́nu mọ́sálásí. فإن أصدق الكلام كتاب الله ọ̀rọ̀ tó jódodo jù láyé ọ̀rọ̀ Ọlọ́run náà ni tí ń ṣe Kùránì. وخير الهدي هدي محمد صلى الله عليه ìmọ̀nà tó وسلم dáa jù táyé ò ní béèrè pé bó lẹ́sẹ̀ gbàbẹ̀ ò náà lójú ọ̀nà Nábì ويا Muhammad. عباد الله gbogbo ẹ̀yin ẹrú Ọlọ́run قولوا قولا سديدا ẹ máa sọ̀rọ̀ ọdẹ ní gbogbo ibi tẹ́ ẹ bá wà. يصلح لكم ẹ أعمالكم má máa sọ̀rọ̀ ọ̀tẹ̀ ọ̀rọ̀ ọ̀tẹ̀ má baṣẹ́ jẹ́ ni ọ̀rọ̀ rẹ ní túnṣe. عباد الله gbogbo ẹ̀yin ẹrú Ọlọ́run ادخلوا في سلم ẹ خافة wọnú ìsìláàmù tẹ́yẹ́yẹ́ pẹ̀lú ẹsẹ̀ yín méjì ẹ má fi kan síta. ولا تتبعوا خطوات ẹ الشيطان má ná ẹ̀jẹ̀ èṣù ẹ má nọ́jẹ̀ èṣù ẹ má lọ́jẹ̀ èṣù ẹ má rìnrìn èṣù. إنه لكم عدو مبين ọ̀tá yín ọ̀tá ọmọ ádámà lè sùn jẹ́ láyé. وأن لو استقاموا على طريقة Kùránì sọ bẹ́ẹ̀. لأسقيناهم ماء غدقا ó ní bẹ́ẹ̀ bá ilé dúró níbi tọ́lọ́ngàn bá fi yín sí ẹ bá ní àtìbọ̀tán tẹ́nìkan ò nírú ẹ̀rí láyé. فيا عباد الله gbogbo ẹ̀yin ẹrúsìn Ọlọ́run. إن الله سبحانه وتعالى خلق الإنسان Ọlọ́run ọba mi tó dá gbogbo ọmọ ènìyàn ó dá ọmọ ènìyàn tiẹ̀. وأحسن تقويمه ó dá ọmọ ènìyàn dúró rè. وجعل له عقلا Ọlọ́run ọba fún ọmọ èèyàn ní làákàyè. يميز به في ظلمات النور làákàyè lọmọ èèyàn fi máa ṣàdáyanrí pé ìmọ̀nà ní nínú òkùnkùn. وهداء السبيل Ọlọ́run ọba fi ọ fún ọmọ èèyàn ní làákàyè tí fi ń mọ̀nà. إما شاكرا وإما bóyá كفورا kó dúpẹ́ àbí kó takọ Ọlọ́run ọmọ èèyàn á máa lò ó bẹ́ẹ̀. فيا عباد الله gbogbo ẹ̀yin ẹrúsìn Ọlọ́run tẹ́ ń bẹ́nu jímà. فإن أكبر مئنة àní ojú ọ̀nà tó tóbi jù. أو هدية أعطاها الله سبحانه وتعالى للإنسان àníṣe ẹ̀bùn tó tóbi tọ́lọ́run ọba bùn ọmọ ádámà tí ń sọmọ هو ènìyàn. العقل الذي به يميز الباطل من الحق òun ni làákàyè tọ́mọ èèyàn fi máa ṣàdáyanrí irọ́ kúrò ní òdodo. ويميز الحق من ó ní الباطل làákàyè tọ́mọ èèyàn fi dá irọ́ mà tí fi dódodo mà. فيا عباد gbogbo الله ẹ̀yin ẹrúsìn Ọlọ́run lápapọ̀. فإن الأيام تمر gbogbo ọjọ́ ayé táwọn èyí ọjọ́ ayé ń yí lọ ni kò dúró dání kankan. وكل يوم يأتي بأحداث جديدة gbogbo ọjọ́ ayé kọ̀ọ̀kan ni ó máa wá gbé ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wá tó bá ti lọ tán. وفي الحقيقة ليس بجديد في العالم بل إنما يجدد àníṣe tá a bá ní aṣòdodo kò sí tuntun má nínú ayé tí wọ́n máa pààrọ̀ ohun tó ti tuntun ní. فكل وقيعة من الوقائع أو الأحداث gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ọjọ́ ayé. التي يراها الإنسان بأنها جديدة tọ́mọ èèyàn bá ilé rí wípé ìṣẹ̀lẹ̀ eléyìí ìṣẹ̀lẹ̀ tuntun ni láyé. فإنها قد سبقت من قبل irú ذلك. ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí kò bá wọ láyé ńgbà tó ṣẹlẹ̀ ní. فيا عباد gbogbo الله ẹ̀yin ẹrúsìn Ọlọ́run pátápátá. شاء في الأوفاق في الآفاق وفي الأجواء في هذه الآونة الأخيرة كلمة الإنسانية. àníṣe gbólóhùn ìtí ń jẹ́ ìjẹ́ ọmọ ènìyàn ó ń káàkiri ń kálẹ̀kọ̀ ní gbogbo àgbáńlá ayé lónìí. فكثير من الناس يرددون هذه الكلمة gbogbo ọmọ ènìyàn ni wọ́n ń para gbólóhùn yìí pé kí ni ìtí ń jẹ́ ìjẹ́ ọmọ ènìyàn. فكأنها كلمة غريبة أو جديدة. ó dàbí pé kálímà ká máa pe ìjẹ́ ọmọ ènìyàn ó dàbí pé kálímà tó ṣẹ̀ṣẹ̀ dé sáyé ni. عباد الله gbogbo ẹ̀yin ẹrúsìn Ọlọ́run. وما المقصود kí ni بالإنسانية؟ tá a gbà lérò pẹ̀lú tí ń jẹ́ ìjẹ́ èèyàn tán bá béèrè bẹ́ẹ̀. فالإنسانية ظاهرة موجودة منذ فطرة الإسلام. àní tí ń jẹ́ ìjẹ́ èèyàn in tó ti wà tipẹ́ ni látọjọ́ t'Ọlọ́run ti dá ọmọ ènìyàn. فالإسلام هو الإنسانية. in tí ń jẹ́ ìsìláàmù gẹ́gẹ́ ní ìsàníyà tán bá ní kí ni tí ń jẹ́ ìjẹ́ èèyàn ìsìláàmù tá à ń ṣe yìí ni. والإنسانية هي الإسلام. in tí ń jẹ́ ìsàníyà ìjẹ́ èèyàn gẹ́gẹ́ òun náà ni kó lọ kírun ẹran ò lè ṣàlùwàlá kó wọ bí. غير أن في هذه الآونة الأخيرة اقتصت في سوق الكتب بعض المؤلفات وبعض الكتب يتحدثون عن الإنسانية
كأنها شيء جديد. àníṣe lọ́wọ́ gbẹ̀yìn báyìí tá a bá wo gbogbo àwọn libraries tá a bá wo ibi tá ti ń ta tírà káàkiri ní gbogbo àwọn ibi tá ti ń ta àwọn tírà a rí i pé wọ́n ń ṣe tírà oríṣiríṣi tá wọ́n fi ń sọ̀rọ̀ nípa kí ni tí ń jẹ́ ìjẹ́ èèyàn ó wá dàbí pé gbólóhùn yẹn gbólóhùn tí ayé ṣẹ̀ gbé jáde ni kò sí rí bẹ́ẹ̀. فقد زبق المسلمين من رجالات الغرب يكتبون عن الإنسانية فيتحدثون بهومانيتي أو ما يتعلق بذلك من الحقوق الحرية وغير ذلك من الأمانات والأخلاق المحمودة. àníṣe tá a bá bọ́ sí western world láwọn ìlú ńláńlá tẹ̀lájújú tàwa ti Africa ń bí lọ bí America bí UK àwọn náà ń kó àwọn tírà tí ó jẹ́ pé èyí tí ń pè ní ìta ń pè ní ìsàníyà nínú kéwù àwọn ń pè ní humanity èyí tí ń jẹ́ ìjẹ́ èèyàn wọ́n ń bẹ̀rẹ̀ wípé bóyá ká fún ọmọ ènìyàn ní freedom àwọn náà ń kọ tírà wọ́n ń rọ kiri ká gbogbo tó jọ rú báyẹn. فهذه الفكرة a ní ìròrí tẹ́sẹ̀ gbédè yìí. أدخلها كاتب إسلامي ẹni tó jẹ́ kọ̀ǹkẹ́ tó wá jẹ́ ògo Islam ti kọrú ẹ̀ rí. اسمه الحبيب علي الجعفري. orúkọ rẹ̀ ń jẹ́ Habib Alim Jafari. وهو عالم صوفي. àfa onísúfì tọrọ yé ni ó rí inú tírà ó tún lẹ́yìn rẹ̀. متواضع صاحب الورع. ó jẹ́ olùtẹríba tó ń ti bó ṣe mọ Ọlọ́run tó ó wà mọ̀ tí ń jẹ kì í jẹjẹkújẹ. والزهد والأمانة. àmọ́ pẹ̀lú sáfáyé ó sì tún ní àmánà. فهاجم على هذا الكتاب كثير من العلماء. gbogbo àwọn àfa wa jálù tírà yìí nígbà tí Ali Jafari tó kọ́ tán. فكأنه أدخل في الإسلام شيئا جديدا. ó wá dàbí wípé àbí àfa yìí gbé nǹkan tuntun míì wọnú Islam tá a gbọ́ rí ni. أو استعار بشيء غريبا. àbí kó tiẹ̀ lọ yá nkankan wá nínú òròrí ti ìgbàlódé tá a gbọ́rú ẹ̀ rí. والحقيقة àbá ni àsòdodo kó yé wa. وهو إعلام ما كان أو تعقيد ما لم تكن مؤكدا. àníṣe tá a bá ní ká wo tírà tí àfa Ali Jafari tó ṣe yẹn kò gbé nǹkan tuntun wá ó wá polongo ntí ayé ti mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n wá padé tí wọ́n sì má ní ntọ́ wá ṣe nìyẹn fáyé. لمن لم يدري المقصود بالإنسانية أي ما لم يفهم المقصود بكلمة الإنسانية فإنه يستطيع أن يفهم من خلال ما وقع في هذه الآونة الأخيرة من سجن ذلك الرجل الذي كان يسب الله ورسوله. àníṣe tá a bá ní ká máa béèrè gbígbà pé kí ni tí ń kọ kí ni táfà yìí kọ tá a bá ń béèrè ìjọ́mọ̀ ènìyàn tá a bá máa àtẹni tí ò gbọ́ yé yóò máa yé gbogbo wa nínú tó ṣẹlẹ̀ ní environment tiwa yìí ní south west nísìnyí ní ìta àrán lọ́wọ́lọ́wọ́ nípa ọkùnrin tó bu Ọlọ́run tó tọwọ́ bọ Ọlọ́run ọba lójú gbogbo ntọ́lọ́run ọba pẹ́lẹ́ tó fẹsẹ̀ nu gbogbo ẹ̀ pátápátá táwọn ajù sẹ́wọ̀n látara rẹ̀ ọmọ gbọ́n tá à ń sọ yé nínú táfà yẹn kọ́ nu tíra. فإن الرجل مسلم الأصلي. mùsùlùmí lọkùnrin yìí tó lóun ò mọ Ọlọ́run mọ́ yìí níbẹ̀rẹ̀. ثم تردى عن الإسلام. ó wá padà ó lóun ò sí Islam mọ́. أدخل في الوثنية والكفر. ó wá lọ sínú ìmọ̀ báwọn jọ́sìn fún ẹbọ ń lọ pẹ̀lú wọn ń padà bọ̀ pẹ̀lú wọn bẹ́ẹ̀. وأسبأ يشتم الإسلام. nígbà tó jẹ níbẹ̀ tó mú bẹ̀ tán ó bá tu síta kò bú àwọn tó fún un jẹ àwa tá a fi lé lẹ́nu ní ń bù. باعتقاد بأنه منع بالحرية حرية التكلم وحرية التدين وغير ذلك من أنواع الحرية تحت الحقوق الإنسانية في القانون الفدرالية. àníṣe ó bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ tí ó bá kùn gbé ó sọ ọ́ sọ́lọ́hún ó sọ ọ́ sànábì ó sọ ọ́ sàwa mùsùlùmí a béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló rí ó ní gbogbo wa tá a bá ní ká lọ́wọ́ constitution inú ìlú wa mi bí freedom of speech ó wà oníkàlùkù lè jáde kó sọ ohun tó wí oníkàlùkù lè jáde kó sọ ohun tó wù bí n bá ti lè tan kámẹ́rà owó mi mo fi ra fóònù owó mi mo fi ra dátà èmi ni mo máa ń tí mo fẹ́ sọ ọ̀mọ́nù mi mo lè sọ ohun tó jù mí jáde fáyé ẹ má dá mi padà. فكان يسأل عن من هو الله. ó wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ó ní ta lọ lọ́hùn. فهذا الرجل ọkùnrin tá à ń wí. شاق عليه عقله. gbogbo ohun tí ń jẹ́ làákàyè rẹ̀ wáyà kan já ń bẹ̀. وفار عليه وعيه. èyí tí ń jẹ́ làákàyè tá a fi ronú làákàyè lọ́lọ́run gbé sórí ìyá ọpọlọ ló ń wò ọpọlọ ló wà lórí ẹlòmíì làákàyè ọ̀ lè fojú rí. ولا بد للمسلمين أن يرد إليه عقله بكل سلام. gbogbo tó wà yọ káwa mùsùlùmí ó ṣe làákàyè rẹ̀ ó yọ ká dá a padà fún un pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni bẹ́ẹ̀ yẹn bá fẹ́ fi agídí fún wèrè lọ́tí mu òun ó padà di wèrè. فذلك الرشد قد فر عنه. àníṣe ẹni tí ń jẹ́ ìmọ̀ náà ti jìnnà sí kò sí nítòsí mọ́. وعلينا أن
نسترشده إلى الطريق وإلى إلى صراط المستقيم. ẹni tó wá kò fáwa náà ó náà ní pé ẹni tó ti lóun ò mọ̀nà mọ́ tẹ́lẹ̀ àtún kí fi tipátipá múrù wọn má tún pe wèrè ní wèrè kí wàhálà ó bá lè má ṣẹlẹ̀ bó bá ti rí báwọn nìkan lò làákà ìka pé wọlé ni ẹ̀sìn yìí bó ti rí ni a kì í bú ọlọ́run ó lè rí ọlọ́run sọ ọmọ pé ńgbà tó bú kọmíṣánná sọ ọdún tójú rẹ rí ọlọ́run ọba ò ní bọ́lẹ̀ kọ́ wá rí òun tiẹ̀ àmọ́ tí ó máa gbé ọlọ́ náà nù ni ká ṣàlàyé fún bẹ́ẹ̀ pẹ̀lú làákà ló bá tán. ولكن الظاهر بأن الإنسانية مقدم على تدين لأن الحبيب علي جعفري سمى كتابه هذا بالإنسانية قبل التدين. àníṣe àfàwọ̀ Ali Jafri nígbà tó bẹ́ sọ tírà rẹ̀ ló kọ ó ní al-insaniya ó ní tí ń jẹ́ ó ní humanity before religion ó ní ẹ̀ka ní ìjẹ́ èèyàn lára ó síwájú ẹ̀sìn torí kẹ́sìn ò tó dé ẹ̀sìn wa bá wa pé ká máa sin òun ní àwọn èèyàn ẹ̀sìn bá wa ní. فكثير من الناس يؤتون فهم الإنسانية. gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn àgbàgbọ́ yẹ kí ni tí ń jẹ́ ìjẹ́ èèyàn. وحتى المسلمون يسيئون فهم الإنسانية. àtúndì mùsùlùmí mi tí ń jẹ́ gbólóhùn ká mọ ìjẹ́ èèyàn kò tún yóò náà ó tún pẹ̀lú àwọn tó ń bú ẹ̀sìn tó ń bú wọn náà ní pé wàhálà àwọn àfáà yẹn pọ̀ jù. فالإنسانية جزء من الإسلام لا تتجزأ. bàbá ní ká yọ ìyìn tí ń jẹ́ ìjẹ́ èèyàn orígun kan nínú ìsìlámù tá a lè yọ kúrò. فعندما خلق الله آدم nígbà tó lọ ń dá Ádámù lọ́jọ́ sí. خلقه بالإنسانية. ọlọ́run ọba mi ó dá Ádámù pẹ̀lú tí ń jẹ́ ìjẹ́ èèyàn ẹran ọmọlúwàbí. وقال الله سبحانه وتعالى ọlọ́run في ọba mi محكم sọ تنزيله ó sọ nù Kùránì rẹ̀ lọ́jọ́ náà. ولقد كرمنا بني آدم ó lè mi ọlọ́run ọba mi mo wọ ọmọ Ádámù mo gbé e lọ́rùn sókè. وحملناهم في البر والبحر bẹ́ẹ̀ bá gun òkè bẹ́ẹ̀ bá bùnrin nílẹ̀ mi mo ní kẹ́ ẹ máa rí bẹ́ẹ̀. ورزقناهم من الطيبات ọlọ́run ní ọmọ Ádámù mà ní jẹ̀jẹ̀kújẹ àfi tó bá wù ú. وفضلناهم على كثير ممن خلقنا ọlọ́run تفضيلا. ní mo gbọ́lá fún ojú gbogbo ohun tí mo dá lọ́wọ́ mi èèyàn ò lè dúró kẹrin ó lóun ó jòkó. وقال الله سبحانه وتعالى ọlọ́run ọba mi ọba àlekì ọlá ló bá wa sọ̀rọ̀. يصف رسوله ó ròyìn والذين ànábì wa معه Muhammad ó ní بالإنسانية. ẹni ànábì yìí ẹni tó ní ìjẹ́ yẹn lára là nábì. وقال الله سبحانه وتعالى ọlọ́run ọba àlekì ọlá tún wá sọ́nù òwe rẹ̀. محمد رسول ó là الله nábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni. والذين معه àwọn tá ń bẹ pẹ̀lú أشداء ànábì على الكفار ẹni tí ò bá fẹ́ rí wọn làwọn náà ò fẹ́ rí. رحماء بينهم láàrin ara تراهم wọn ركعا wọ́n máa سجدا fẹ́ràn ara wọn wọ́n fara wọn mára sẹ́. يبتغون فضلا من الله ìrun ló pa wọ́n pọ̀ ورضوانا àwẹ̀ ló pa wọ́n pọ̀ wọn kì í gbàgbé ذلك gbogbo. مثلهم في التوراة ومثلهم في bá a ti الإنجيل sọ̀rọ̀ wọn sínú àtàwọn la fi sínú Injílà. كزرع أخرج شطأه Ọlọ́run ní فآزره àpèjúwe فاستغلظ wọn. فاستوى على سوقه iṣẹ́ rẹ̀ tí wọ́n gbìn tó jáde síta يعجب làwọn tí mo الزراع rí. ليغيظ بهم ẹni الكفار tó gbìn náà ó tún máa wá wò pé sẹ́mi وعد náà mo ṣe الله irú sẹ́yìn. الذين آمنوا وعملوا الصالحات Ọlọ́run ní gbogbo mùmínì tó bá níṣẹ́ rẹ̀ lọ́wọ́. منهم مغفرة وأجرا Ọlọ́run ní عظيما máa fún wọn ní àforíjì wọ́n sì kẹ́ wọn lálùkìyámà. عباد الله ẹ̀yin ẹrúsùn Ọlọ́run o. فقد دخل الإنسانية منذ أن خلق الله آدم èyí tí ń jẹ́ ìsàníyà ìjẹ́ ọmọlúwàbí ti wọnú ayé láti yọ́ tọ́lọ́run ti dá Ádámù. ومنذ أن أسكنه ربه في الجنات النعيم láti yọ́ tọ́lọ́run ọba ti ní ká Ádámù kó máa gbénú àlìjẹ́nà ní ìjẹ́ ọmọ ènìyàn ti wà. حيث قال اسكن أنت وزوجك الجنة نجوا. وكلا رغبا حيث شئتما ولا تقربا هذه الشجرة lọ́jọ́ tọ́lọ́run ti sọ فتكون fún Ádámù. من tó الخاسرين. ní máa gbénú àlìjẹ́nà yẹn máa jẹun tó ọba fẹ́ má fi nǹkan kan ò ní ṣe yín má wàá jẹ igi eléyìí nìkan kọ́ ọba àlè má ṣe òfò. فإن إطاعة الله ká tẹ̀lé tọ́lọ́run sẹ́. في أول الوهلة في أول الوقت ní àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ bí ayé ṣe ń bọ̀. كما كان آدم يطيع الله bí Ádámù ṣe ń tẹ̀lé Ọlọ́run láti ìbẹ̀rẹ̀. وأدخل الجنة ó sì mú un sínú àlìjẹ́nà. وأسكنها Ọlọ́run ọba gbé e sílé ìrọ̀rùn. فذلك إنسانية. èyí tí ń jẹ́ ìsàníyànú ni Ọlọ́run ọba mi dáa tán kò ní kó máa ṣayé rẹ̀ bó bá ṣe wù ó fún un nílé ó fún un lóúnjẹ ó ní àmọ́ rìn síbí àmọ́ má débi bí. الشعور بالندم والحرج ìwà máa wá fura kábàámà بعد الذنوب lẹ́yìn pé èèyàn ti ṣẹ̀ lọ́n tán.
نوع من الإنسانية. nínú jéèyàn ní kọ́ kọsẹ̀ kọ́ kọ́ lọ́lọ́run kọ́ wá máa ní ọlọ́run foríjì mi ìjéèyàn ń bẹ lára rẹ̀ nù ni. وقال فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. ọlọ́run ní mo falà kọjá ádámà wá dá kọjá ó wá wẹ̀yìn ó ní èmi náà mo ṣerú eléyìí ó ní ọlọ́run foríjì mi ìjéèyàn ti ń bẹ lára ádámà lójú ó wẹ̀yìn tó tẹ ọlọ́run pé má bínú mọ́. فدعاء آدم ìyàdúrà tí ádámà ń ṣe lọ́jọ́ náà لأبنائه fún gbogbo àwọn ọmọ rẹ̀ tó bí gbádà. عندما قال الله سبحانه nígbà tí وتعالى ọlọ́run sárkì ọ̀bángídí ń sọ̀rọ̀ nù kúránì. اهبطوا منها جميعا ọlọ́run ní ẹ jáde kó nú àlìjẹ́nnà. فإما يأتينكم من الهدى àmọ́ bí tẹ́ ń lọ ni ìmọ̀nà mi lè báyìí níbẹ̀. فمن تبع هداي فلا خوف عليهم ẹni ولا bá هم tẹ̀lé يحزنون ìmọ̀nà mi kò ní bẹ̀rù kò sì ní bẹ̀rù nínú àwọn ẹni اهبطوا òfò. بعضكم لبعض عدو ọlọ́run níbi tẹ́ ń lọ yẹn ẹ máa ṣọ̀tá ara yín ní sẹ́. فدعا آدم ọlọ́run ádámà wá bẹ ọlọ́run. بأن لا يهلك الناس جميعا ó ní ọlọ́run dákun má fọlá tí mo ṣe yìí má fi pa gbogbo àwọn èèyàn rẹ ọlọ́run. فتلك إنسانية. ntí ń jẹ́jẹ́ èèyàn náà ni ntí àṣetánì ò dúró ṣe ibi tá ti lé ádámà ibẹ̀ náà ti lé àṣetánì jáde ádámà wẹ̀yìn ó bẹ ọlọ́run àṣetánì wẹ̀yìn ó ń gbarí lọ́njì ẹ̀. عندما جاء نصر لرسوله الكريم nígbà tí ọlọ́run ọba mi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ànábì wa Muhammad. وجاءه النصر tí ọlọ́run ọba mi wá mú àrànsí wá bá nábì. وقال إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله ọlọ́run ní أفواجا lọ́jọ́ tí ń bá dé tí gbogbo ilẹ̀kùn tó ti sí tán yányá táwọn èèyàn wá dé. فسبح بحمد ربك máa واستغفره kí ọlọ́run kọ́ máa ṣàfọ̀mọ́nì. إنه كان توابا. ọba aláforíjì lọ́lọ́run. ودخل الرسول المكة. ànábì wa wọ Mákà padà. دخل مكة ànábì wọnú Mákà padà. هو والمسلمون òun àtàwọn mùsùlùmí. فزعزعت الأرض على الكافرين. gbogbo lẹ́wà mi máa wọn gèfèrí pé nta ni òní dèmọ̀ lóde padà yìí. وقال رسول الله صلى الله عليه وسلم ànábì wa ń sọ fún wa bẹ́ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. من دخل بيت أبي سفيان فهو آمن. ànábì ní ẹni bá wọlé Abu Sufyan kò tí ì gbà fún wa àmọ́ ẹni bá ilé sáwọnú lé rẹ̀ ẹ má náyà má Abu Sufyan lára. فتلك هي الإنسانية. ìsàníyà náà ni Abu Sufyan tá ànábì lẹ́ni tó bá wọlé rẹ̀ ẹlẹ́sẹ̀ tó kọlu ànábì nígbà náà lọ́hùn làbú Sufyan àwọn ẹlẹ́sẹ̀ náà tó bá tún wá sáwọnú ilé Abu Sufyan ànábì ní ẹbí wa ni èèyàn wa ni wọn àgbà fún wa lónìí àmọ́ntàṣe tí ń tì wọ́n lójú ẹ tún má lọ lè náyà mọ́ wọn lára ńbẹ̀ ìjẹ́ èèyàn ìsìláàmù náà ni. عندما أسر المسلمون الكافرين. lọ́jọ́ táwọn mùsùlùmí tí wọ́n sí àwọn mùsùlùmí tá sọ wọ́n sílé. فقال رسول الله صلى الله عليه ànábì وسلم sọ fún gbogbo àwọn mùsùlùmí lọ́jọ́ náà lọ́hùn. أعتقوا منهم من علمكم عرفا. ànábì ní gbogbo ẹni tó bá ilé kọ́yìn ní àràfin kan nínú àwọn tẹ múnú àwọn gèfèrí yìí ẹ̀fílẹ̀ ẹjọ́ máa lọ. فاعتقوهم. àwọn mùsùlùmí sì tú wọn lẹ̀ فتلك هي الإنسانية. ìjéèyàn náà nù ní pé kéèyàn ó fi hàn lẹ́ẹ̀mẹ́wàá kó wá fọlọ́ فيا ọjọ́ kan عباد الله kó gbójúkú ẹ̀yìn ẹrú sí ọlọ́run. فالإسلام إنسانية ìsìláàmù yìí ní jẹ́ ìjéèyàn. وليس لإنسانية مكان إلا في kò الإسلام. sí ibi tá a ti lè fẹ́ pírátìsì tí ń jẹ́ ìjéèyàn tó tunú ìsìláàmù lọ. عباد الله ẹ̀yin ẹrú sí ọlọ́run lágbàgbọ́. توبوا إلى بارئكم ẹ forí kalẹ̀ ẹ túbọ̀ lọ́dọ̀ ọlọ́run. يغفر لكم من ذنوبكم olúwa mi ó pèsè ẹ̀yin rẹ̀ tẹ́ ẹ bá ti wá. ويكفر عنكم سيئاتكم ẹni bá ti ní kọ́lọ̀ má bínú ọlọ́run yìí tún lejú mọ́. ويدخلكم مدخلا كريما. lẹ́yìn bọ́lọ̀ ń bá foríjì ọ yóò tún wá sàpẹ́lẹ̀ ìwọ náà. توبوا إلى الله. ẹ forí kalẹ̀ ẹ tẹríba kẹ́ ẹ fọ̀rọ̀ àforíjì. الحمد لله الذي لا يبلغ مدحته القائلون. àníṣe adá ọpẹ́ fún ọlọ́run tẹ́nìkan kan ò lè débi tí ó dé sọ̀rọ̀sọ̀rọ̀ kan ò lè sọ̀rọ̀ débi tọ́lọ́run dé rí láyé. ولا يؤسي نعماءه العادون. ẹnìkan ò sì lè ka gbogbo tọ́lọ́run ọba ṣe nínú oore tó ṣe fáwọn ọmọ ènìyàn. ولا يهدي حقه المجتهدون. gbogbo àwọn olùgbìyànjú sọ̀rọ̀ wọn lè sọ gbogbo tọ́lọ́run ọba wọn lè pé ìwọ ọlọ́run fún. لا تدركه بعد الهمم. àníṣe gbogbo ẹni tó bá ronú kan ò lè ronú kan lọ́hùn. ولا يناله غوث الفتن. gbogbo orun tí ń jẹ́ fìtínà kan ò lè kọ́ lọ́hùn. ولا ينتهي إليه بصر ناظر في مجد عظمته. ọgbọ́n àwọn ọlọ́gbọ́n kan ò lè ronú kó wá ká ọlọ́run má bi tó wà. لا إله إلا أنت سبحانك إني كنت من àní الظالمين. kò sí ọba mìíràn lẹ́yìn ọlọ́run ọba mi alábòsí lèmi náà. أصلي وأسلم على سيدنا محمد musa salatu fún anabi wa muhammad yombu ẹ dáadáa. نور دارين anabi tó jẹ́ mọ́lẹ̀ ayé. ووارث الثقلين ayé bá tó lọ anabi náà ló tún fà sórí àga tẹ́nìkan òjòkó síbẹ̀. وخير ولد
ولد òun عدنان ló dáa jù nù àwọn tó bí nù ìdílé Àdìnánì. سيد الأولين ọ̀nà والآخرين síwájú nù àwọn tó ti lọ bẹ́ẹ̀ nù àwọn tó àtúkù òun náà ló tún wà wájú wa náà. أبو قاسم àbá Kọ́sìm lànàbì. وفاطمة òun ló tún bí Fátímà. وأبو òun المسلمين náà ló tún bí gbogbo wa bá wa mùsùlùmí ànábì صلوات Muhammad. الله عليه ọlọ́nba akẹ́wà mùsùlùmí ọlọ́nba akẹ́ ànábì. وعلى àwọn ará آله ilé rẹ̀ bá wa kẹ́ wọn. وصحبته àwọn sàhábà rẹ̀ bá wa kẹ́ wọn. ومن تبع بدعوته gbogbo ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ tó إلى gbà. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب máa سليم. bá wa kẹ́ wọn títí dọjọ́ tí owó ò ní sàǹfààní àtọmọ àfẹn tó bá gbẹ̀mí rẹ̀ lọ bọ́lọ́hún. أما بعد àlẹ́yìn bẹ́ẹ̀ فيا عباد الله gbogbo ẹ̀yin ẹrúsìn Ọlọ́hun. علينا بالإنسانية. àníṣe ká ní ìjọ́mọ èèyàn lára ó dọwọ́ wa bọ́ bá sẹ̀ máa kúnlẹ̀. فالإنسانية نوع من كيان الأخلاق في الإسلام. àníṣe kéèyàn ò ní ìjẹ́ èèyàn lára kéèyàn níwọ̀ ọmọlúwàbí bẹ́nu wà tí Islam pè wá síbẹ̀. وهي الرحمة èyí tí ń jẹ́ kẹ́nu ni. والعدل òun náà ní jẹ́ déédéé. òun والتسامح náà ní ká láàánú. وتعاون على البر ká mú ojú والتقوى ká lámójú kúrò ká tún wá máa wá ṣàánú fáwọn èèyàn lórí dáadáa. والتكافل الاجتماعي. ká tún wá máa wá ṣe dáadáa láàrin àwùjọ wa. عباد الله gbogbo ẹ̀yin ẹrúsìn Ọlọ́hun. ولو كان الإنسان tí gbogbo ọmọ èèyàn bá lọ parapọ̀ tán wá rorí ni. أسكن في قلبه الرحمة tó bá lọ jẹ́ pé àánú lọ lè fi inú ọkàn àwọn ọmọ ènìyàn ṣe létí ń gbé. يعتبر بصفة الإنسانية. wọ́n máa pè wá ní èjé èèyàn gbogbo ẹni tó bá láàánú lọ́kàn wọ́n máa pè léèyàn gidi. ولكن المسلمون àmọ́ wa mùsùlùmí lónìí. لكن المسلمين في هذه الآونة أو في هذه الأيام àní àwa mùsùlùmí níbi tá a gbá ọjọ́ ayé dé lónìí. أو في هذه الديار ní gbogbo àwọn àgbèrè àti environment ti wà yìí. أو في هذه البقعة من بقاع الأرض nínú gbogbo àwọn àyè wa yìí àwọn àyè tá a báyé dé lónìí. فإننا àwa náà. نفقد معنى الإنسانية. èyí tí ń jẹ́ ìjẹ́ èèyàn ìjọmọlúàbí àti sàfẹ́kù rẹ̀. فكل غني gbogbo olówó láwùjọ yìí. أو كل من رزق بشيء gbogbo ẹni tọ́lọ́ngàn bá bú lé lọ́wọ́ nù tó ní. لا يتفكر في غيره إلا نفسه. kò ní ronú pé ta ló tún kù tó yọ kí n fún bó ti pọ̀ tó yìí ara rẹ̀ náà ní owó tó yọ ẹlòmíì kúrò lójú títì tí ò ní gba bára mọ́ yóò sì fi ṣe òkà yóò gbé sọ́wọ́. فالحقوق تبادل. àníṣe ẹ̀yìn tí ń jẹ́ ìwọ̀ àjọ máa padà àmà rẹ́sìpírókèétì ẹ̀ ní. الحقوق متبادل àjọ máa أو rẹ́sìpírókèétì ẹ̀ أي láàrin ra wa ní. الحقوق متبادلة. a máa pín fúnra wa bẹ́ẹ̀ mi bá fún ọ ìwọ náà ó fẹ́ mi náà. فالأبوين حقوق bàbá tán bí wa méjèèjì wọ́n ní ìwọ̀ tá a pè fún wọn. والأولاد حقوق ọmọ tó bí náà ní ìwọ̀ tó pè fún. وذوي الأرحام àwọn لهم atájọ́ àwọn ẹbí حقوق àwọn mọ̀lẹ́bí náà ní ìwọ̀ tiwọn náà. وذوي الجنب لهم حقوق àwọn atájára àdúgbò rẹ̀ àwọn náà ní ìwọ̀ tiwọn náà. ولله حقوق. ọlọ́run ọba tó wá dá gbogbo wa àti gbogbo nta náà ní ìwọ̀ yìí ọlọ́run náà níwọ̀. ولكن الأسف àmọ́ ìbànújẹ́ ńláńlá ló wá jẹ́. على حد قول الشاعر gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí akọni ọ̀jọ̀gbọ́n kan bá wa sọ. عفاف على هذا الزمان فإنه ó ní ó mà ṣe fúngbà táwa mọ̀ báyìí tá a máa ń lò yìí. زمان عقوق لا زمان حقوق. ó ní àsìkò eléyìí táwa ń lò yìí àsìkò ká máa kọlura wa ká máa gúnra wa ni kì í sàsìkò ká máa pín ìwọ̀ fúnra wa. وكل صديق فيه غير مصدق. gbogbo ẹni tó jọ rẹ̀ ẹ bá ọba ní rárá yìí kò sówó lọ́wọ́ mi kò ní gbọ́ ọ gbọ́. وكل رفيق فيه غير مرفق. gbogbo ẹni tó náà tún wá jẹ́ ẹni tá a ní káàjọ máa rìn lọ òǹgà náà ló tún máa fọ́ àbí kòtò tó já sí. فلا تنسى حقوق الله gbogbo ẹ̀yin ẹrúsìn ọlọ́run gbogbo tọ́lọ̀ ń béèrè ẹ má gbàgbé rẹ̀. وحقوق غيركم. ìwọ ẹlòmíì náà má jẹ tẹlòmíì papọ̀. فتلك هي èyí الإنسانية. tí ń jẹ́ ìjẹ́ èèyàn náà ní jẹ́ tiẹ̀ kọ́ wá fún ẹlòmíì náà ní tiẹ̀. حق الله سبحانه ìwọ وتعالى ọlọ́run ọba sẹ́ríkì ọba ń gidi ní أن tiẹ̀. تعبدوه ولا تشركوا ó ní به kò sí شيئا. ọlọ́run ọba mi má gbé nǹkan mi lẹ́kọ̀ọ́ máa fọ pé ọlọ́run fún. وقال الله سبحانه ọlọ́run وتعالى ọba mi wá sọ nínú kùránì lọ́jọ́ tó pẹ́. وقضى ربك ألا تعبدوا إلا إياه ọlọ́run ní mi ò fi ṣeré o má ṣẹlòmíì lẹ́yìn mi ọlọ́run. وبالوالدين إحسانا ànábì bá bí ọba ọba sin ẹlòbọ ọba ilé sin ànábì ọkọ lùmínú ni. إما يبلغن عندكم الكبر àwọn àyà rẹ méjèèjì ṣe dáadáa sáwọn náà bàbá ilé dàgbà sọ́dọ̀ rẹ. أحدهما أو كلاهما bóyá gbà bóyá bàbá ló dàgbà ní lọ́lọ́run sẹ́kù àbí ìyá lọ́lọ́run ولا sẹ́kù. تقل لهما أف má gbé musa àwọn àyà rẹ o. ولا má تنهرهما máa sọ fún wa pé ẹ gbọ́dọ̀ délé mi mọ́. وقل لهما قولا كريما. ọ̀rọ̀ rẹ ni kò máa sọ fáwọn tán bí ọ. عباد الله ẹ̀yin ẹrúsìn ọlọ́run. فاعلموا أن في حق الأبوين ní mi ò ká ṣe dáadáa ká dùn òbí wa méjèèjì nínú.
dùn. مواصلة حبهم èyí tí ń túmọ̀ ni pé ìfẹ́ tó ní sí bàbá rẹ náà ló ń jẹ́ kó máa continue lọ. وإشداد العلاقة الرحم àníṣe ọ̀dẹ̀ tó ń so okùn ẹbí pọ̀ lọ́nà nù ni. الذي قال الله سبحانه tí وتعالى Ọlọ́run ọba mi ọba àlekè ọlẹ́n sọ bẹ́ẹ̀. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة Ọlọ́run ní ẹ bẹ̀rù èmi Ọlọ́run ọba tí mo dára yín وخلق منها زوجها látara ẹ̀mí kan mo tún yàwó وبث rẹ̀. منهما رجالا كثيرا látara ونساء èèyàn méjì mo wá fọ́ọ̀mù gbogbo ayé bó ṣe pọ̀ tó. واتقوا الله الذي تساءلون به Ọlọ́run والأرحام ní ẹ bẹ̀rù Ọlọ́run ọba tẹ̀ fi bẹ̀rẹ̀ ayín àtòkùn ẹbí. إن الله كان عليكم Ọlọ́run ní mo رقيبا dúró sí sánmà yín wo gbogbo yín bẹ́ẹ̀ tí ń ṣe o. ففي تلك الآية nínú ayé tá a kà tán yìí. حق الأرحام èyí tí ń jẹ́ ìwọ ẹbí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. فمن رحم الأرحام ẹni bá ṣàánú ẹbí rẹ̀ فإنه قد رحم نفسه ó ti ṣàánú ara rẹ̀ náà nù ni. وقال الرسول الله صلى الله عليه òjíṣẹ́ وسلم Ọlọ́run ọba mi sọ fún wa nínú ìwé rẹ̀. الراحمون ànábì lẹ́yìn aṣàánú ارحم من في ẹ الدنيا ṣàánú àwọn tó ń bẹ láyé. يرحمك من في السماء àwọn tó ń bẹ ní sámà ó máa ṣàánú wọn náà. وكل من رحم عبدا gbogbo ẹni tó bá ilé egun sùnsùn tó ṣàánú ẹrú kan. أي واصل أرحاما ẹyin kọ́ńtínú okùn ẹbí wọn nù ni. فقد وافى حقا من حقوق ìwọ الله Ọlọ́run kan ló ti pé nù ni. وكل من تابع وراجع حقوق الأبوين gbogbo ẹni tó bá wá ṣe kíni tó bá kọ́ńtínú ìmáa so okùn ẹbí rẹ̀ pọ̀. كما قال رسول الله صلى الله عليه báyìí nẹ́bí وسلم wa Muhammad ti sọ fún wa lọ́jọ́ tó ti pẹ́. أبر البر ànábì ní tó máa dáa jónú أن dáadáa. يصل الرجل ود أبيه ó ní kí ọmọ tí wọ́n bí kó máa fẹ́ràn àwọn tí bàbá rẹ̀ bá lóògbà tán dáa sí wọn. ذهب رجل إلى رسول الله صلى الله عليه ọkùnrin وسلم kan lọ bá nẹ́bí lọ́jọ́ sí. يسأله عما يفيده في ó دينه ní kí ni yóò ṣe mí láǹfààní nínú ẹ̀sìn ànábì sẹ́jẹ̀ ń bèrè lọ́wọ́ rẹ̀. فقال àwọn ànábì wa sọ bẹ́ẹ̀. أحسن إلى أبويك ànábì ní bàbá rẹ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ṣe dáadáa sí wọn. فراجع هذا الرجل مرارا وتكرارا ọkùnrin yìí tún padà ó tún lọ bá ànábì pé fún mi lọ́rọ̀ tí ó ṣe mí láǹfààní. فقال أبوي ànábì ní lọ́ọ́ ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀. إلى أن مات الأبوي títí tí àwọn ò fi kú máa ṣe dáadáa sí wọn lọ́ní. فراجع الرجل رسول الله صلى الله عليه ọkùnrin yẹn وسلم tún wá bèrè lọ́wọ́ ànábì ó tún ní kó kọ́ mègé lọ́jọ́ إن náà. أبوي قد ماتا wọ́n ní àwọn bàbá mi àti ìyá mi àwọn ti kú o. فمن أحسن إليهم ta ló tún kù tí ń ṣe dáadáa sí. فقال واسل أرحام ó ní rárá ọlẹ́bí ọlẹ́gbọ́n ọlábúrò lọ́ọ́ ṣe dáadáa sí wọn. وأحسن إلى كل من يحسن إليه أبويك gbogbo àwọn tí bàbá rẹ̀ ṣe dáadáa sí lọ ṣe dáadáa sí wọn láàyè wọn. عباد الله gbogbo ẹ̀yẹ ẹrú sìn إن Ọlọ́run. في ذلك عبرة àníṣe àríwòye ń bẹnu ọ̀rọ̀ tá a sọ yìí. ولقد كان لكم في رسول الله أسوة حسنة àwòkọ́ṣe eré ń bẹ lára nábì. عباد الله ẹ̀yin ẹrú sìn Ọlọ́run. علينا بالأرحام ọkùnrin ẹbí dọwọ́ wá o. فإنها من الإنسانية nínú ìjẹ́ ìyàwó náà ni wíkọ̀ tún ẹbí rẹ̀ ṣe. وما لم يرعى الأرحام ẹni tí ò bá wá ṣàánú àwọn ẹbí rẹ̀. أسبأ كالحيوان وكالبهائم ọ̀dà gẹ́gẹ́ bí ẹranko ni ò lẹ́bí bẹ́ẹ̀ dúkọ́ bá ti dé bó ti jí náà nù ni ó lọ nù ni. عباد الله ẹ̀yin ẹrú sìn Ọlọ́run. نسأل الله سبحانه àbí وتعالى Ọlọ́run ọba mi ọba òkè ọba أن mímọ́. ينصرنا نصرا Ọlọ́run عزيزا kò sí àrànṣe fún gbogbo wa pátápátá ẹ̀sà mi. كما نسأله bá a ti ń béèrè rẹ̀. أن يديم علينا الرزق àánú rẹ̀ Ọlọ́run ọba mi jó máa bẹ lọ́dọ̀ wa lọ gbére. والعافية وسلام àlàáfíà gbére Ọlọ́run jó máa bẹ lára wa. وأن يغفر Ọlọ́run ọba mi kó bá a ṣàforíjì. لأبوينا fáwọn bàbá wa ìyá àti ìyá wa والشيخ àti bàbá wa Ibrahim الشيخ المرحوم إبراهيم bàbá wa almarhum Ibrahim Bukhari. بأن يغفر له Ọlọ́run bá a ṣàforíjì fún wa tán ní mọ́sálásí tá à ń ṣí. بأن يجعل قبره روضة من رياض bàbá الجنة wa ṣe Ibrahim Bukhari tí wọ́n ní mọ́sálásí tá à ń ṣí Ọlọ́run bá wa ṣe sàárè wọn ní àbàtà àlùjánnà. وأن يوسع قبره bàbá wa Sheikh Ibrahim Bukhari Ọlọ́run kó fẹ̀ sàárè wọn. وأن ينوره بنور bàbá wa Sheikh Ibrahim Bukhari tá à ń ṣí mọ́sálásí wọn Ọlọ́run tàmálà sí sàárè wọn. وقد أحسن من بعده أولاده àwọn ọmọ tán filẹ̀ ti ṣe dáadáa lẹ́yìn ikú wọn. وكل ما يفعله الأولاد فللوالد gbogbo ohun táwọn ọmọ bá ṣe bàbá lónìí bó bá ṣe Ọlọ́run náà bàbá náà lónìí. كما في حديث الرسول الله ó صلى ń bẹnu الله عليه àdéhùn وسلم tá ànábì ké lọ́jọ́ sí. عباد الله ànábì wa ẹ̀yin ẹrú sìn Ọlọ́run. نسأل الله سبحانه وتعالى abẹ́ Ọlọ́run ọba àlékè ọlá. أن يغفر لنا ذنوبنا foríjì wọ Ọlọ́run ọba وأن mímọ́. يكفر عنا gbogbo bí tá a سيئاتنا
kù sí foríjì wọ Ọlọ́run. وأن يفتح لنا أبوابها ẹ ṣílẹ̀kùn àánú fún wa láti sánmà. وأن يرزقنا رزقا حلالا ẹ طيبا fún wa ní مباركا. àsìkí ìjẹ ẹ̀mú àláàlì ẹ má jẹ́ a máa fi àràmù sọ́lá. عباد الله ọ̀yìn ẹrúsìn Ọlọ́run. نسأل الله سبحانه abẹ́ وتعالى Ọlọ́run ọba mi ọba mímọ́. أن يدخل النور في قلوبنا Ọlọ́run tú ìmọ́lẹ̀ fi sínú ọkàn wa Ọlọ́run. نور الإنسانية èyí tí ń jẹ́ ìmọ́lẹ̀ káàárọ̀ mẹ́yìn káàrí bí àwa náà ká ṣe lóore. ونور الإسلام. ìmọ́lẹ̀ Islam Ọlọ́run fi sọ́kàn wa. عباد الله ẹ̀yin ẹrúsìn Ọlọ́run lágbàgbọ́. إن الله يأمركم بالعدل Ọlọ́run ni ẹ máa والإحسان ṣe dáadáa láàrin ara yín ẹ máa ṣe dáadáa. وإيتاء ذي القربى àwọn atásùnmọ̀ ṣe wọ́n lóore. وينهى عن الفحشاء Ọlọ́run ni má máa والمنكر sọ̀rọ̀ bàjẹ́ má máa bá ẹ̀ṣẹ̀gbọ́n tí ìwọ náà ò fẹ́ má ṣe é fún yàn. والبغي ìwọ náà má máa ṣàgbèrè. يعظكم لعلكم Ọlọ́run ni mo ṣe تذكرون. wá àṣetẹ̀ ẹ bá rorí bẹ́ẹ̀. أقول قولي هذا àti wí gbólóhùn wa fún yín báyìí. أستغفر الله لي Ọlọ́run ولكم. foríjà wa náà mẹ́ta kò sí àtẹ̀yìn náà. أقيموا الصلاة. ẹ jẹ́ akérun ló kù báyìí. Sọ́fù lọ́la sáfù déédéé sáfù dọ́gbadọ́gba ẹ jẹ́ ká fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ká fi kókósẹ̀ kan kókósẹ̀ kí a fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ká so sáfù náà ní déédéé ká fi kókósẹ̀ kan kókósẹ̀ ká má fààyè sílẹ̀ fún ṣàìtọ́n ẹ jẹ́ kí a tún àníyàn wa ṣe dáadáa ká dúró pẹ̀lú ọ̀wọ̀ níwájú Ọlọ́run ká má fojú wo bí tá a máa padà sí Ọlọ́run kó gbà níjọ́sìn fún wa. Allahu akbar, Allahu akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadan Rasulullah. Ayyala salat, ayyala falah. Qad qamatis salah. Allahu akbar, Allahu akbar. La ilaha illallah. الله أكبر. Allahu akbar. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا إذا جاء نصر الله والفتح وأتى الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. Allahu akbar. شنو الله حمده. ربنا لك الحمد. الله أكبر. الله أكبر. الله الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافوا فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل
كزرع أخرج شتاه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. الله أكبر. الله أكبر. شاء الله الحمد لله. ربنا لك الحمد. الله أكبر. 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. لا إله إلا 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 الله. سيدنا محمد رسول الله عليه السلام الله. اللهم صل على سيدنا محمد الفاتح بالماء وقلك والقاتب بالماء سبقنا صولاك بلاك والهادي إلى صراطك المستقيم وعلى آله أكون قدي ومقدار العظيم. سبحان ربك رب العزة عما يصفون والحمد لله رب العالمين. أنا بابا الشيخ جمعة. Baba Sheikh Juma, Dr. Juma, Manika Toshi Adua. Ẹ jẹ́ àfarabalẹ̀ níta gbogbo àwọn tá a yọ kíjí mọ̀tàkẹ́ mọ́ gbọ́. Bàbá ṣe Dr. Juma wọlé àdúgbò fọlọ́hún. Gbèsè táwọn bàbá wa Sheikh Juma tí wọ́n jẹ́ àná náà lẹni tá a máa kí tá a tún máa tún kì. Àwọn tí wọ́n ṣe iṣẹ́ dáadáa yìí tí wọ́n fi lélẹ̀ Sára àwọn náà ló débi. Ọjà ti pé ojú ọ̀nà wọn náà ló débì. Látọ̀rí bàbá Maulana Sheikh Adam rahimahullah. Bàbá wa Ọláwùmí. Bàbá wa Sheikh Muhammadu Sa'id Ọláwùmí. Bàbá wa Sheikh Ibrahim. Tẹ̀dọ́rí bàbá wa Sheikh Ibrahim Bukhari rahimahullah bi rahma. Ọlọ́pàá ń kọ̀kẹ́. قل هو الله. بسم الله الرحمن الرحيم. Bàbá Mudir Markaz. Bàbá Mudir Markaz tó ní. Ọlọ́run ṣàlékún àlàáfíà wọn. Bismillahil ilafi. Àwọn bàbá wa Mudiru wa àti ìmáàmù wa láàyè yìí. Bàbá wa Al-Khalifa. Ọlọ́jẹ́ kó rí wọ́n pọ̀.
jẹ́ kẹ́mi orí wọn gùn ọlá bisimilayi fatiha. Mọ̀lára Sheikh Abdul Qadir ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn jẹ́ kí dáadáa wọn pọ̀. Aṣíwájú tó gba wájú tí ó gba wájú àtẹ̀yìnjẹ́ báwọn tán bọ̀ lẹ́yìn òní máa jẹ̀rú èrè lẹ́yìn ọlọ́jì ẹ̀jẹ̀ pẹ́ ọlọ́jì ẹ̀ṣí pẹ́ Fatiha. Ane kan bí ọgbẹ̀rú orílẹ̀ ìlú kan Sheikh Ahmed Bukhari al-Mukhtar al-Huda wọ́n ni Fakhrul Muhsinin wọ́n ni bàbá wa Sheikh Ahmed al-Mukhtar àwọn tí wọ́n ṣe dáadáa àwọn náà tún ní ẹni tí wọ́n fi ṣe fáàrí tó bá tún dúró láàrin ara wọn àwọn náà ni àfáà wa ọlọ́jẹ́ kí ọ̀nà orí Sheikh Ahmed Mukhtar pọ̀ jù báyìí lọ ọlọ́jẹ́ kẹ́mi wógùn má dá owó orin náà dúró bàbá yóò máa lọ 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 bàbá ní gbogbo wa ake Suratul Mulk kan bí Suratul Mulk ṣe wà wọ́n sí tí mọ́lùkù òṣìṣẹ́ fún àwọn tí ń jọba wọ́n máa lo mọ́lùkù fi jọba tí wọ́n fi tẹ̀lú wọ́n máa fi tẹ̀lú wọ́n fi mọ́lùkù tẹ̀lú wọ́n fi tọrọ fókù wọ́n fi tọrọ ọ̀nà ọ̀nà Suratul Mulk kan a ṣe bá ti máa ṣe Markaz báwọn bàbá wa Al-Walid rahimahullah àwọn nìkan náà ni múlùkù yẹn ọlọ́run dákun bá wa tún lọ́kùrọ̀ jù kásò ní kábàrí wọn odidi kan yẹn a tún jẹ́ múlùkù ká sí lápapọ̀ ake fún àfáwà Sheikh Ahmed al-Mukhtar ọlọ́run má jẹ́ àwọ́ owó náà kó wọ́n máa dáhùn má jẹ́ kí owó mọ́ wọn ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí ní ọlọ́run jẹ́ káàkiri kí ó máa pọ̀ sí èyí tí Sheikh Mukhtar ṣe ọlọ́run pèrè kárí láà máa sọ fún gbogbo wa ọ̀rẹ́ mi náà ń pọ̀ wá ṣe tiẹ̀. ayakumullah ayakumullah àmín ya Allah ayé eléyìí odidi múlùkù kan ní ilé kéwì Markazul Hidayah wa Sa'ada nàgbà Badagry ilé kéwì wa Markazul Hidayah ọ̀lá ni kó máa wọ̀ bẹ̀ ọ̀nà báyìí kọ́ lọ́wọ́ kó bẹ̀ láíláí ọ̀lá ti tóbi Kùránì ọ̀lá Kaaba Sharif ẹ̀wọ́n jẹ́ múlùkù mẹ́ta bẹ́ẹ̀ tí bàbá bá ti ṣe bàbá ní gbèsè àwọn ti sánú bàbá ní owó tó bá kú àṣẹlẹ̀ máa ṣe báwọn bá ní kásẹ̀ máa gbómi wá ká máa gbọ́kà wá báwọn Masha Allah. الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن
من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو أسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها نجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نأكل ما كنا في أصحاب السعير واعترفوا بذنبهم فذوقوا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض وإذا هي تفور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذر ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي زرعكم في الأرض وإليه تشعرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيت إن أهلكني الله ومن معي أو رحمنا ومن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به عليه توكلنا ولتعلمون من هو في ضلال كبير قل أرأيتم إن أسبع ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله رب العالمين. بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرج البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وحسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلنا رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد أما يظن الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير
وقالوا لو كنا نسمع ونأكل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور يعلم من ما خلق خلقه التي خلق هو به الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أمنتم من في السماء أن يكسف بكم الأرض فإذا يأتمون أمنتم من في السماء أن يرسل عليكم آسبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم كان نكير ولم يروا إلى الطير فوقهم فوقهم سافات ويقبلن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي يرزقكم لكم يرزقكم من دون الرحمن من الكافرون يكذبون أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لا تشوفوا عتوه ونفور ومن يمشي مكبا على وجهه آداء أما يمشي سويا على صراط مستقيم هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي زرعكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو غيرنا فمن يجر الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا وستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء مهين رب العالمين الفاتحة سورة الملك بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا هو العزيز الحكيم الذي خلق السبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرج البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب لك البصر خاسئا ووازرا ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلنا رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير للذين كفروا بربهم عذاب جهنم وبئس إذا ألقوا فيها سمعوا شيئا ويتبعون تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم قتلتها لم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكنا ما نزل الله من شيء إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير إلا الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير سمعوا قولكم أو اجهروا به عليم بذات الصدور لا يعلم من خلقه التي خلقه هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يرسل عليكم الأرض فإذا هي أم أمنتم من في السماء أن يرسل عليكم حاسبا فستعلمون كيف نذير وقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا إنه بكل شيء بصير أمن هذا الذي جند لكم ينصركم من دون الرحمن للكافرين إلا في غرور
dòkítúrù yẹn irú mi kọ́ ni òyọ́ kí n má fi síbẹ̀ torí pé ní ọjọ́ tí àwọn bàbá wa Dr. Juma Al-Ilori tí à ń celebrate doctoral yẹn lọ́jọ́ náà lọ́run nílọrin tí wọ́n ń ṣe lọ́nchì mo tẹ̀lé bàbá wa Sheikh Abdul Mukhtar àwọn bíbẹ̀ tí níwájú àwọn professor àwọn àtàwọn èèyàn ńlá látàjò kójọ́ náà lọ́run kò wá jẹ́rù mi lọ́wọ́ kí wọ́n fẹ́ pe àwọn doctor kí n má wà á rántí kí n fi doctor sí ara orúkọ wọn ẹni àdoctor ẹni àbọ̀sọ̀nù kíláàsì ẹni àdoctor Muhammadu Juma Adam Abdullah Al-Ilori ẹni radiyallahu ta'ala anhu wa adama Allahu ayatahu ẹni kí gbogbo wọ́n yóò kó Ànábì Muhammad ẹ̀kẹ́lá ní ọ̀dá bàbá wa Al-Khalifa قيام هذا نيابة عن مولاي الشيخ أحمد المختار بخاري نيابة عن آل إبراهيم قاطبة رجالا ونساء oníjókòó ìdúró mi yìí tó dúró sí wọn náà mi ní sí akíńjẹ iṣẹ́ bàbá wa Al-Khalifa wọn ti sọ odidi ọ̀rọ̀ ńláńlá kan bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹ́ bàbá wa Al-Walid rahimahullah Sheikh Ibrahim Bukhari wọn fẹ́ràn Sheikh Kamaluddin bàbá wa Alhaji àgbà wọ́n fẹ́ràn àwọn débi pé kò sí ọmọ kan tẹ́tí wọ́n di sí láti máa sọ wọn pé wòlíì Ọlọ́run ó ní Alhaji àgbà wòlíì Ọlọ́run ó ní Alhaji àgbà àwọn fẹ́ràn bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilori ní ìfẹ́ tí ó bọ́ sódì olófà tó yá gbé nínú ilé wa yìí àtọ́mọ tí wọ́n àtọ́mọ ẹbí gbogbo wa inú olè kí o mẹ́kàsì dáadáa ogun wa lọ ìwá tẹ Alhaji àgbà mọ́ wa létí tí wọ́n ní wòlíì Alhaji àgbà ọmọ àgbẹ̀kẹ́ ní kan máa ń gùn wá tá a bá ti lọ ìfẹ́ àwọn àfáà wa yí máa gùn wá wọ́n máa wá sọ bá pé wòlíì ní Alhaji àgbà wòlíì ní bàbá Sheikh Adam Al-Ilori wọ́n fi ààyè méjèèjì orípa méjèèjì wọ́n fi yé wa bẹ́ẹ̀ bàbá àwọn Sheikh Adam Al-Ilori ìdẹ́bí wọn lónìí ìfẹ́ mi mọ́ lè fi gbogbo ẹnu sọ pé ìfẹ́ bàbá wa Sheikh Ibrahim ó gbé wọn débì bàbá wa báyà ni wọ́n ń gbé ní gbogbo olú Ramadan ni wọ́n lọ gbọ́ tẹ̀fsírì ní Agége ní gbogbo gbà ẹ̀bá yòókù Ànábì Muhammad dáadáa wọ́n wá jòkó lẹ́ báyìí babaláyé kò sí ẹni tó jí báyìí nulẹ̀ tí ò gbọ́ kẹsẹ̀ ti Sheikh Adam báyìí tí àwọn kẹsẹ̀ ti oníkìní yẹn oní àbíbárò yìí yẹn kò sí ẹni náà wọ́n wá jòkó wọ́n wá nítọ̀ ẹgbọ́ wá sí kí bàbá wa Al-Mukhtar tó dorí wá sí kí bàbá wa Al-Khalifa tó dorí wá sí àbọ̀ wà lé àwọn ọmọ kalẹ̀ báyìí wọ́n wá nítọ̀ àwọn ọmọ ìrìnà ìrìnàjò ìtàní ìrìnàjò wọ́n wá fi Sheikh Adam sí wọ́n àdúrà wọn wà dúró kí lọ gbọ́nà wílò wọ́n láì bí ìgbẹ́ wọ́n ṣe bí ìgbẹ́ wọ́n pèpè èèyàn fún Adam ìgbẹ́ ya iná sọ́gbọ́n ayé àtàlá ó abọ́bí ṣe lé ní bọ́ọ̀lù ní tọ́wọ́ gbẹ́gbẹ́ bọ́ọ̀lù tààlá ó yẹ ẹgbẹ́ wọ́n náà bí dáadáa kò sí ẹni tí ó wá nínú tí mo wá bá ẹlẹ́rìí bàbá ń bẹ́lẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nígbà bàbá wa Sheikh Juma bàbá wa Al-Ilori tó wà ń bí bàbá wa níjọ́ tí bàbá wa Sheikh Adam wá kú ní 1992 lọ́dún náà lọ́wọ́ ọjọ́ tí bàbá ń sọ ọ̀rọ̀ yìí fún mi bàbá àbẹ̀jì yìí mẹ́mẹ́ lọ́dún ọjọ́ náà lọ́rùn kìí ṣe rọ ọ̀rọ̀ tó kú ọ̀run bá sọ ẹ̀yìn sì lẹ́ń jẹ́rìí wọn bàbá náà sọ́jọ́ náà lọ́rùn àmọ́ bàbá tó ń jẹ́rìí lọ́jọ́ náà lọ́rùn bàbá ń sọ́jọ́ náà lọ́rùn bàbá nígbà tá a lọ tí Ádámù kú wọn fẹ́ sin wọn owó mọ́tò àlọ́ la wá ní a ní owó tí ó gbé wa padà ẹrù wà náà ọ̀rọ̀ tí mo ń sọ yìí wọ́n àfihàn ẹni kankan sọ wọ́n sọ ọjọ́ náà lọ́hùn bàbá tó jẹ́lẹ̀ rí náà ni bọ́dà kí mo tẹ̀lé sí àrùn tán lọ́dọ̀ bàbá ni lọ́jọ́ náà lọ́hùn mo ti rántí bó ti lọ àwọn anímọ̀ àtàwà ṣe tí gbogbo àwọn àdúrà tí wọ́n gbé sí Ádámù létí orí rédíò àwọn àzọ̀gbé ọlọ́run wọlá àlùbáríkà bàbá yìí bọ́ wá nírú wọn ìkẹ́ mẹ́ta tẹ́tọ́ àtọ́lọ́jọ́ òkú Sheikh Adam wọ́n ní bò wá nírú wọn ọlọ́run ọba mi fún wa nírú wọn fírú wọn sínú gbà wá àwọn ẹlẹ́lẹ́gẹ̀ẹ́ tẹ́tọ̀ bó wá gbọ́ àdúrà ilé ìbọ̀ gbọ́ àlówó tàà fi padà sílé bàbá yìí náà ń gbọ́ láì
wàláyé bẹ́ẹ̀ jọ́nà lọ́wọ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ẹni NAFDAC ni àwọn nánà àwọn jọ lọ ọ̀tọ̀ èyí tá a tọrọ tó jìnnà yìí bí Ọlọ́run ó bá tiẹ̀ wá sí ẹ náà ó dà èyí tá a tọrọ ni ó yá máyídà tá a mìíràn sàmáyì tó ń bá jìnnà àti débi àti sàdúà bóò láti lọlé wọ́n ní wàláyé bàbá ní àwọn tọrọ àdúrà láàrin pé àwọn gbẹ́sẹ̀ síwájú báyìí àwọn sì rí owó tó gbé àwọn délé tó tún jẹun tó ṣe gbogbo nǹkan lórí tó wọ̀. owó tá a rí ní lọ́dún náà nínú envelope. Masha Allah. nílẹ̀ ẹlẹ́. mo fẹ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó gbọ́dọ̀ jáde ni. owó yẹn náà nígbà náà ó jẹ́ 6,000 naira. ẹ bá pariwo Ọlọ́run. níjọ́ òkú Sheikh Adam Ali lórí. tó máa wọ mọ́sálásí àká. àná àwọn ṣàdúrà tí àwọn wọnú ní àwọn lọ́jọ́ náà lọ. sábàbà bẹ lọ. ibi tí ẹ bá yọ̀bú ẹ̀dẹ́bi dáadáa. kí n tó jẹ iṣẹ́ tí wọ́n rán mi. kí n tó jẹ ẹgbẹ́ ibi tí mo ń lọ o. bàbá wa Sheikh Ibrahim Bukhari tẹ bá wọnú mi rọ́ọ̀bù wọn tẹ́tí ṣàdúrà ẹ bá fọ́tò mẹ́ta kan níbẹ̀ ẹ bá fọ́tò Sheikh Adam Abdullahi nínú ilé ó dé ní. fọ́tò pọ̀ àmọ́ mẹ́ta kan ló tóbi tó ti pẹ́ àwọn àyẹn ti pẹ́ tá a dàgbà bá níbẹ̀ fọ́tò bàbá wa Sheikh Adam Al-Ilori ẹ bá mbẹ fọ́tò Maulana Sheikh Alhaji Ibrahim Iyas ẹ bá mbẹ àti fọ́tò Afanda wàláyé Afanda Salati ẹ bá lọ́dọ̀ wọn fọ́tò eléyìí àwọn fọ́tò àdàgbà bá nínú ilé wọn ni nígbà tí alubarika wá dé tí alubarika Sheikh Adam wá jáde fọ́tò Sheikh Daudu Afala ó wá dénú mi rọ́ọ̀bù wọn àwọn ni Adam alókòlè náà ń kéwú ó jẹ́ èèyàn bàbá wa Sheikh Al-Miskinu Billah oníkìjìgbá wọ́n bá ti rí ọmọ Adam kan abẹ́ àfa kan tó jáde wọ́n lọ ra fọ́tò rẹ̀ wọ́n àmú wa nulẹ̀ wọ́n máa wá sọ fún àwa náà bá ṣe tọ́ wa nù. Allah. ẹ bọ́ Sheikh Saheed Ọláwùmí bàbá lórílẹ̀ fọ́tò wọn bẹ́ẹ̀ bá ti fẹ́ wọlé báyìí ẹ bá Sheikh Saheed Ọláwùmí mẹ́ sọ mi wọ́n wá pàtẹ gbogbo ẹ̀ wọ́n pàtẹ gbogbo ẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ nínú fẹ́ pé bàbá Sheikh Adam bó ṣe tó lọ́kàn wọn àti àṣepamọ́ wọn àwọn náà máa sọ pé wòlíì ní Sheikh Adam má ti máa wí nù wòlíì ní Sheikh Adam wọ́n tún wá gbé ìtàn yẹn lọ ìjọ tán fẹ́ sí mọ́sálásí Ìlọrin àní lọ́bẹ̀ yẹn lónìí sọ mi nínú tán láwọn tún rí pé bàbá yìí Ọlọ́run ló ránṣẹ́ wọ́n tún sọ tán bàbá tún náwó lọ́hùn pé bàbá yìí Ọlọ́run ló ránṣẹ́ bàbá wa Sheikh Juma Al-Ilori bí bàbá wa Al-Mukhtar bọ́lọ̀ ń ṣe wá ṣe wọn bàbá wa Al-Khalifa la wà yìí ẹ wá jímọ̀ wọn lónìí ẹ wá gun orí mímbàrí wọn ẹ ṣàdúà ní ṣàdúà Sheikh Adam èèyàn gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ ọrú yín pé sọ ṣé Adam ló bí yín wàláì bẹ́ẹ̀ bá jáde nínú àtọ̀ lẹ́yìn ọ̀wọ́ tí àlùbáríkà Sheikh Adam bá rúyàn lójú láti ó ní nẹ́mbà tẹ wàhánà kúmùláì nínú mọ̀lẹ́bí tí àlùbáríkà fi kàn yín nírú nẹ́mbà yín nínú fámìlì ẹbí mi nínú mẹ́ta wọn àti ìrírú yín ẹ̀rọ kan ògo dídí fámìlì kan ó ní bàbá wa Dr. Jima tọ́lọ́mùbá fún ẹbí mi wọ́n mà tí wọ́n gbàgbé mùdírù Markaz wọ́n gbàgbé gbogbo àwọn tó kù wọ́n mà ní Dr. Juma Ọlọ́run tó ṣe yín báyìí bàbá wa Al-Sheikh Ahmed Al-Mukhtar hafidhahullahu wa ra'ah ẹni adamallahu hayatahu adamallahu hayatahu bàbá wa Al-Mukhtar nínú ètò táwa ní àyín lónìí ìwọ bí yín lónìí àyè mẹ́ta lẹ já sí àmọ́ èyí tá à ń ṣe gẹ́gẹ́ ẹ̀rí wọn náà àwọn ọmọ fẹ́ kọ orin fún yín ìjọ mi ìtìlẹ̀ kí ó bá fẹ́ pè yín lódìdí àṣà àwọn ọmọlẹ̀ kí ó lọ fún yín yányán àmọ́ eléyìí Sheikh Ibrahim Bukhari orí mímbàrí inú ilé ó ní àwà báyìí láfi sọ fún àwọn ọmọlẹ̀ kí ó pé ká máa ṣe kí ni ká máa dúró pẹ̀lú yọ̀ǹda àlífà bẹ́ẹ̀ ni ká máa palẹ̀ máa ti kí wọn ìjọba wa pé dókítà wá sí Markaz Magban Masha Allah ẹ bá yòóbù ànábì dáadáa sallallahu alayhi wa sallam amákìkì wọn kò lè lópin bàbá wa Sheikh Ahmed Al-Mukhtar ó ní pé àwọn ẹni àmì bí bàbá yìí má ṣe rà fún wọn tó ní táwọn gan ti rà kalẹ̀ fáwọn gangan bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lómi bá béèrè pé kí n sọ wà lùbáríkà mọ́ irọ́ àlùdá ti bá mi sàn ètè mi mọ́ ẹ bá yòóbù ànábì Muhammad àbí alájọ wa ni ẹ bá ní kí ìka ló ń ṣe lógun ló fẹ́ máa ṣe ẹ̀rọ náà dá lójú agbóńjọ yìí wọ́n ní kí mi mú wà lùbáríkà irọ́ àlùdá ti bẹ́ẹ̀ mi sàn ọmọ gangan ni ọ ní fún ẹ lówó àmọ́ kí n san wà lùbáríkà ìwọ̀n báyìí tí àlèwúdà ń bá mi san ń gbé wa lọ wàláhì tàláhì bàbá wa Sheikh Ahmed Al-Mukhtar ìwà bíi bàbá wa Dr. Juma lónìí wọ́n ní owó 200,000 àfi ṣe
ìkóná wọn àti ìkíjímọ̀ yín àti mímbàrí tó lámì tẹ́ wá sí lónìí ọlọ́run ọba mi ọlọ́run má jẹ́ masáìdá ọlọ́àṣẹ àtàgbára ọlọ́run bàbá wa Al-Khalifa èyí tí gbogbo wa bá wá yọsẹ̀ bàbá ló tún kù níbí báyìí àwọn àyù ànásù yẹn tí wọ́n máa pè é lọ́n tí wọ́n ní ọmọ mi yé àwọn ti ẹlòmíì jimá ló sọ ọ́ di Ìmáàmù Jamiu mọ́sálásí jimá ẹlẹ́kẹ̀ẹ́ta ní táwọn àlífà ti lò mo fẹ́ ṣe mọ́sálásí ló sẹlòmíì di Ìmáàmù Jamiu ẹlòmíì irú àwọn Dr. Juma báyìí Ìmáàmù Jamiu làwọn bẹ́ẹ̀ni Ìmáàmù Jamiu mi ò ní masjidu Jami ẹlòmíì ó ní masjidu Jamiu àmọ́ kò kí n ṣe kí ni Ìmáàmù Jamiu sọ mi yé ìyẹn ò dàrú àwọn bàbá wa Al-Khalifa Ìmáàmù Jami ni wọ́n. Allah. sọ̀rọ̀ mi yé òun lọ́lọ́run fi padà wá bùn wọn ní masjidul Jami lọ́dọ̀ tiwọn náà ẹ wá dé ilé Al-Ilori. wọ́n ní bàbá wa gẹ́gẹ́ anáyìn náà ní júmọ̀ tí à ń kí báyìí ọlọ́run jẹ́ àárín pé báyìí wọ́n ní àti kí júmọ̀ àtàwọn àwọn kí Dr. Juma Masha Allah. Juma ni àwọn náà ń jẹ́ àwọn náà wá kí wa lẹ́yìn tá a bá kí Juma wọ́n ní lọ́dọ̀ ti tàwọn owó 50,000 naira owó 50,000 naira àwọn Al-Khalifa láti markazi Magbon wọ́n ní gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ ń jẹ́ gbogbo ẹ̀ wọ́n bá dá Masha Allah. Masha Allah. àwọn Al-Khalifa Allahu Akbar ó yá my Naija latest ó yá gbé Masha Allah ayakumullah. Marhaban bi Sheikh Adam marhaban bi Bonilori marhaban bi Sheikh Adam marhaban bi Bonilori marhaban bi Sheikh Adam مرحبا ببن الإلهي مرحبا بشيخ آدم 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 مرحبا ببن الإلهي وسهلا أنت نور كالإلهي يا إمام الناس أقوى أنت كالإلهي مرحبا بالشيخ آدم مرحبا ببن الإلهي مرحبا بالشيخ آدم مرحبا ببن الإلهي الإسلام أهلا شيخنا فكر لأهلوري أنت للإسلام نور شاد نور كاليلوري مريبا بشيخ الشيخ جمعة مريبا ببن الإلهي مريبا بشيخ آدم